èmi kì í kírun nítorí pé mo bẹ̀rù iná o, mi ò dẹ̀ kí ń kírun nítorí wípé mo nífẹ̀ẹ́ àlùjànnà. Èmi àti iná òjò ní business, èmi àti àlùjànnà òjò ní business. Màá jọ́sìn fún, kì í ṣe torí wípé mo bẹ̀rù punishment kan. Kò sí ẹnìkan tó lè sọ gbogbo wa di ẹlẹ́sìn kan. Táwọn bí bá wọ́n tún ayé wá, àbí Jesus bá tún ayé wá, tó máa review constitution. Àwọn tí wọ́n confirm àdéhùn tí wọ́n sọ wípé kan da tí kan ò da, àwọn náà lè ṣe mistake wọn perfect. Kí ló dé tó ń force àwọn èèyàn máa kírun? Why tó ṣe máa force àwọn èèyàn gbààwẹ̀? Kí ló dé tó ń force àwọn èèyàn lọ sí church? Gbogbo ẹ̀sìn tí wọ́n bá force èèyàn ṣe kò sí rìn bẹ́ẹ̀. Ìjọsìn ó máa ń wá láti ibi ìfẹ́ Ọlọ́run ni. Ìtorí ẹ̀ lọ́lọ́run ṣe sọ wípé fa'arifuni qabla an ta'buduni. Ó ní kẹ́ ẹ mọ̀ mí síwájú kẹ́ tó sìn mí. Sísìn Ọlọ́run kọ́ ló máa jẹ́ kéèyàn dá Ọlọ́run mọ̀. Ṣùgbọ́n téèyàn bá dá Ọlọ́run mọ̀, èèyàn máa mọ bó ṣe fẹ́ sìn. Ó wrong kó jẹ́ wípé because the fear of hell òun làwọn èèyàn ṣe lọ ń kírun. Ìbẹ̀rù iná ló ṣe ń lọ sí church, rubbish ló ń ṣe dẹ̀. Ọlọ́run kì í ṣọba ìbẹ̀rù, ọba tó máa nífẹ̀ẹ́ ni. Ibi ìfẹ́ tó bá ti wá nìyẹn ni wàá ti pọ́n ìwọ ẹ̀ lé. Wàá rí wípé tí ọkọ bá nífẹ̀ẹ́ ìyàwó, tí ìyàwó bá nífẹ̀ẹ́ ọkọ, wọ́n á máa pọ́n ìwọ ara wọn lé, kì í ṣe bí níbi ìbẹ̀rù. Relationship tẹ́ bá build lórí ìbẹ̀rù máa padà túká. Ṣùgbọ́n relationship tẹ́ bá build lórí love, ẹ máa pọ́n ìwọ ara yín lé. Bẹ́ẹ̀ náà ló ṣe rí so above so below. Ìbáṣepọ̀ ẹ̀dá àti Ọlọ́run gbọ́dọ̀ jáde látara ìfẹ́, kì í ṣe látara ìbẹ̀rù. Ọmọ ìyá ẹ̀ tó bá rí tó mọ̀ wípé aburú máa ṣe òun tó ń bá ṣe ẹ́ ní jàǹbá, nítorí ẹ̀ ni kò ṣe wá ṣe ẹ́ ní jàǹbá kì í ṣọmọ ìyá ẹ̀. Definitely tó bá máa go scot free, aṣàbùrú yẹn fún ẹ. The real love starts from within. Ẹ̀sìn ṣe ń téèyàn máa force, gbogbo ẹ̀sìn tó bá ti wà forcefully enforced ó máa dá wàhálà lẹ̀. Kí ló dé tí ẹ̀sìn tẹ̀ ṣe fẹ́ pín wa ká? Nígbà tọ́ba tó ní wá ṣe wá ní ẹyọ kan, kí ló ta fẹ́ force ara wa, ta fẹ́ sọ wá dẹyọ kan by fire by force? Òpònú àáfà àti pásítọ̀ tí làákà ìfà sẹ́yìn àti babaláwo tí ò ní kan ṣe láyé, òun ni a máa gbógun tì yàn nítorí wípé wọn sí tó ń sìn. Àrà tó wu Ọlọ́run ló fi kálukú dá. Ṣùgbọ́n èyí tó dáa jù ni wípé gbogbo ẹni tí ó bá ṣe ẹ̀sìn, ìfẹ́ Ọlọ́run ni ká fi sọ́kàn wọn, kì í ṣe ìbẹ̀rù Ọlọ́run. Ẹni tó bá ṣe wípé torí punishment of hell and the love of heaven òun ló ṣe ń sin Ọlọ́run, kò nífẹ̀ẹ́ Ọlọ́run, ó ń wá ìní Ọlọ́run nìyẹn. Ṣùgbọ́n o gbọ́dọ̀ sin Ọlọ́run nítorí pé o nífẹ̀ẹ́, nítorí wípé o bàbàrà ẹ̀, nítorí pé o fẹ́ tẹ̀ láṣẹ ẹ̀, nítorí pé o bẹ̀rù ẹ̀. Èmi kì í kírun nítorí pé mo bẹ̀rù iná o, mi ò dẹ̀ kí ń kírun nítorí wípé mo nífẹ̀ẹ́ àlùjànnà. Èmi àti iná òjò ní business, èmi àti àlùjànnà òjò ní business. Èyí tó wà very important ṣé mi ni Ọlọ́run tí mo nífẹ̀ẹ́. Màá pè é, màá jọ́sìn fún lásìkò torí wípé mo nífẹ̀ẹ́, kì í ṣe torí wípé mo bẹ̀rù punishment kan. Gbogbo ìlú tí ò bá ti sí ìfẹnukò kò ní sí tẹ̀síwájú. Naturally diversification ti wà nínú religion. Ní solution tá a lè fún. Kò sí ẹnìkan tó lè sọ gbogbo wa di ẹlẹ́sìn kan láìṣe Ọlọ́run nígbà tí nǹkan ò ṣe é. Ṣùgbọ́n a lè create harmony nípa pé ká accept differences wa, ká accept diversifications wa, ká accept divisibility wa, ká wá work interdependently toward the growth of our nation and society. Ó dìgbà tí àwọn religious leader tí wọ́n bá tó gbà wípé bó ṣe wu Ọlọ́run ló ṣe ṣe wá yìí, kí wọ́n wá fi kálukú lẹ̀ pẹ̀lú tí kálukú bá ń ṣe, kí wọ́n dẹ̀ máa preach love, or else this country will not be at peace. Number one problem we are facing right now is religion. Mo dẹ̀ ti sọ síwájú, gbogbo ẹ̀sìn tí kálukú bá ń practice tó bá ṣe wípé presently ẹ̀sìn yẹn máa call fún backwardness ìlú, yóò fún lẹ́kọ̀ọ́ nínú ẹ̀sìn kó máa ṣe tiẹ̀ lọ. Táwọn bí bá wọ́n tún ayé wá, àbí Jesus bá tún ayé wá, wọ́n máa ṣe renewal of hope. Àwọn tó máa review constitution. So èyí tó bá ti wà nínú ẹ̀sìn tí ò bá ti mú ìtẹ̀síwájú wá tẹ́ pé wàhálà ló ń mú wa ẹyọ kúrò. Ṣèbí àwọn kan ni wọ́n gbà dísì lọ́wọ́ ànábì. Àwọn kan lè gbìyànjú wípé kán mọ̀ wípé ṣáàdìsì iṣẹ́ tó ìfù ní ṣé lè yé sọ yìí wù ni. Àwọn tí wọ́n kàn fáàmù àdìsì tí wọ́n sọ wípé kan da tí kan ò da, àwọn náà lè ṣe mistake wọn perfect. Èyí tí wọ́n bá mú wá fún wa tí ò bá ti lè fún wa ní ìtẹ̀síwájú, àwa máa yọ kúrò níbí. Ṣùgbọ́n ọ̀rọ̀ prophet kan tí ẹnìkan á mú wá tí ó máa wá dá wàhálà sílùú, a máa pa ọ̀rọ̀ yẹn tì. A lè ṣẹ̀sìn kan, a lè wà lójú ọ̀nà kan, ṣùgbọ́n Ọlọ́run kan ṣoṣo ni gbogbo wa ń sìn.